ẹ̀yin tèmi báwo ni yo ṣe wà eba lelelelelelelele ṣe wà. Yes, so Ayamase and Ofada stew ni mo mú wá fún yín láti mọ ìyàtọ̀ ẹ̀. Nínú pot yẹn ẹ gbá epo dáadáa kẹ́ wá da ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà sí, kẹ́ wá fi irú sí, kẹ́ sọ̀tí ẹ̀ dáadáa kí ọ̀rọ̀ wọn kó sẹ́ngẹ́mẹ́ngẹ́ dáadáa. Please do not rush this process. After tẹ́ bá ti sọ̀tí ẹ̀ tán, tẹ́ bá rí in the first pot mo da chopped rodo àti tomato fún Ofada. Lẹ́yìn yẹn the next pot ni òun ni Ayamase, ìyẹn ni chopped green rodo àti green tatashe, ìyẹn bell pepper green. Ó ti yé yín, òun ni mo wẹ́ yẹn, mo wá dà sí yẹn, mo wá ṣe kíni, mo wá stir àwọn méjèèjì, mo wá filẹ̀ ẹ jẹ́ kó dín dáadáa. Tẹ́ máa fi mọ̀ pé ó ti dín ni pé epo tẹ́ ti gbá yẹn ó máa léfo dáadáa lórí ẹ̀. Ṣé ti rí after tí mo ti rí pé yes ó ti dín tó ní tèmi bí mo ṣe fẹ́, mo wá ṣe kíni, mo wá stir dáadáa. Ní first pot which is for my Ofada, mo rọra add curry díẹ̀ sí àti adùn ọbẹ̀ pẹ̀lú Isebe. So ti yé yín, mo wá rọra stir to combine. Nínú Ayamase mo kọ add adùn ọbẹ̀ àti Isebe nìkan ni because Ayamase local ni kò kí ń kọ́ wọ́n rìn pẹ̀lú curry, thyme and all that. Bẹ́ẹ̀ ni, so mo ti rọra add sí yẹn, mo wá stir together very well. Mo tún wá fi sílẹ̀ kí adùn ọbẹ̀ àti gbogbo ẹ̀ kó ṣe kí ni kọ́rọ̀ wọn kó marry ara wọn dáadáa. Mo wá stir fry ẹ̀ dáadáa fún like 3 minutes, mo jẹ́ kó dín fún like 3 minutes again. Lẹ́yìn yẹn mo wá add fried white pọ̀nmọ́ fufun ló máa ń da nínú Ofada, not pọ̀nmọ́ Ìjẹ̀bú. Mo ti fry ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹran àti nǹkan inú ẹran pẹ̀lú ẹja kíka. Òun ni mo wá split sí méjèèjì yẹn. Ṣé ti rí pé mo ń dà sí simultaneously, mo fẹ́ jẹ́ kí kan kó ju kan lọ. Àmọ́ tinú Ofada mi ju ti Ayamase lọ. Bẹ́ẹ̀ ni, lẹ́yìn yẹn mo wá stir together dáadáa. But nínú Ayamase designer soup ni Ayamase. Ayamase máa ń like kó máa kọ́ wọ́n rìn pẹ̀lú ẹyin. Mo wá bọ ẹyin, mo fi sínú Ayamase, mo fi sínú Ofada mi. You can do you can either add to both or kẹ́ má fi sí rárá, but Ayamase máa ń kọ́ wọ́n rìn dáadáa pẹ̀lú ẹyin. Ṣó ti yé yín àti nǹkan inú ẹran dáadáa, òun ni fún Ayamase. Ẹ wá rọra fi sílẹ̀ kó rọra dín for like 1 to 2 minutes. Ẹ rí pé ó jojú gbèsè ni. You can serve it with any preferred meal of choice. Mo lérò pé ẹ enjoy recipe tí mo mú wá fún yín ní èní. Ìyẹn different between Ayamase and Ofada sauce. Please try and recreate this recipe and give me feedback in the comment section. And please don't forget to subscribe to my channel. Then kẹ́ bá mi share videos mi to everybody. Ire o lọ́jọ́ gbogbo.